Àtótó arére o. Àjọrò níjà ìjẹro, ohun tí a bá dìjọrò gígún ní gún. Ọ̀rọ̀ bí ilẹ̀ Odùduwà yóò ṣe Jagunmólú ti dàjọrò báyìí. Oní nǹkan là á jẹ́ ó ṣe é. Ọba Jagunmólú kẹta ti Ṣómólú Bàrígà ń bọ̀ wá gbòde. Ọba Jagunmólú, ẹ̀kú mi, ẹ̀kú ọba. Ọba Jagunmólú, àgọ̀ mi, àgọ̀ bàrìṣà. Ọba ló ní mi tagbádá tagbádá. Ọba ló ní mi taṣọ taṣọ. Ọba ló ní mi tagbádá taṣọ tẹ̀wò òdòdó tí mo mú tẹ́lẹ̀ lókìdó. Ọba Jagunmólú kẹta ti Ṣómólú Bàrígà. Bàbá wa Gbọ́láhàn ṣetán láti ṣèpàdé ìta gbangba pẹ̀lú ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà ní USA lórí ẹ̀rọ Zoom lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ọdún yìí June 15, 2025 ní dédé agogo 2 ọ̀sán 2 p.m. ilẹ̀ Amẹ́ríkà East Standard Time àti dédé agogo 7 ìrọ̀lẹ́ 7 p.m. nílẹ̀ Odùduwà. Nọ́mbà ìpàdé ní 862-704-80064. Kóòdù ìpàdé ní 650-164. Kí ẹ jẹmu ìka kí ó ránṣẹ́ sí àrò ìka ká pàdé kábíyèsí ọba Jagunmólú.